me of my street pictures, with beautiful features. Hey, Agboolewa, oh, Agboolewa, hey, Agboolewa. Need accommodation. Before to let it. Is it to let it or to let them vacancy, they are the same thing. Is it because you go to the that you are telling me to let them vacancy? Anyways, this is the right place to come. You are welcome. This is our compound. You are welcome to our compound. Come in. Come in now, guy. I don't even like this your glass. And this your food. You know them before? Come. This is don't mind that. You are crazy. Daddy. You don't know what you are doing. I will tell you what you are doing. What you are doing is very barbaric. Very barbaric. Very barbaric. So you have to leave this place. You know, you will see what I'm going to do. What I'm going to do to you is very serious. You think you are doing something that is right? Or something that is wrong? No, what I do with it, I'll do with it. And you know, every mountain to say, more incident. Hello. How are you? So what now? Ilé wa is very good. Very good. Ọwọ́ tẹlifíṣọ̀n. Ìjà kọ̀ọ̀kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú tẹlifíṣọ̀n inú fíìmù tó wò yẹn wọ́n kàn bẹ̀rẹ̀ sí sọ bàtà náà ọlọ́wọ́ á bẹ̀rẹ̀ sọ bàtà. Ó pa mí lẹ́rìn gan. Inú òkú look so real. Ó rí. Ṣé bá wo kíní fíìmù tá à ń wo yìí? Ó rí gan. Èmi kàn ní kí n jáde kan wá lọ tọ̀ mọ́ orí mi. Ẹgbẹ́ ní kẹ́kẹ́ sọ. Ẹ jàre. I am the landlord of this. We are here for an accommodation. Accommodation. The content self abi no that self content. This is expensive. Self-content, self-content. Yes, I do see. It's a very peaceful compound. Very peaceful. You can see, sir. Yes, very, very peaceful. I tell them I won't tell you. Don't do bata. Yes. Bata don't do just television. I will take to them. No problem. Wash your water. So, mo believe pé tá bá máa rìn dé sàlẹ̀ ńbẹ̀ a máa rí àwọn other apartment tó máa wà okay. Àwọn compound the vacant rooms máa wà ńbẹ̀ tá máa lè. Apartment ìta. Ilé ìta ti kó yìí. Bó ni? The one who just come out now. Ní ibà. Yes now. Ibẹ̀ yẹn eléyìí ò ń ṣe lé. Wetin do am? I don't like this place at all. I no go lie you. I don't like the compound though. Lè gbalẹ̀ mi bá yìí. Chris, me I like am. You like am? Mo like ẹ bàjẹ́. Wọ́n náà wò náà compound yẹn dirty. Àwọn landlord gbogbo ẹbí tó pariwo ẹ. Oh, I can't imagine myself living in that. Please, we compound debt like na just 1 year we wan spend for that. Now. Sori landlord tó wá san yín òun ló dùn bẹ́ẹ̀. You know say that man dey friendly, dey accommodating as we dey sef. Me say him and him family dey do. And that one good now. Boss, friendliness is different from madness. This one is madness. Oh, orin ni ti bá tó sọ pé láàrin wípé TV ń pariwo tó yẹn tó ń ṣe television ṣe tó. O lè já àwọn TV tí kẹ́ni ẹnu ẹ ti yọ yẹn tí volume ẹ ò ní control. That house me I like am. Okay, ìgbà tó wọlé kí ló pàdé wa lọ́nà.
girl kan gẹ́gẹ́ wà tó that road girl ó wood bàjẹ́ tó lè kíyàn yẹn. ìgbà tó àwọn tó wà by the side and left and right ńkọ́. àwọn dirty girls yẹn tí gbogbo ọkàn jókòó bí èèyàn tó níṣẹ́ tó kàn you are educated now. leave dirty girls àwọn gangan ló dùn bẹ́ẹ̀. see now no be everyday we go dey cook ojoojúmọ́ kan àwọn máa so oúnjẹ tábà so oúnjẹ once in a week àwọn ọmọ ìlú máa fún wa ní the rest tó kù ní week yìí. I understand what you are saying o but táyọ̀ tẹ́mi rí yẹn kò ṣe ọ̀tọ̀ gbádùn táriwo lọ tó ní pé tẹlifíṣàn ló ń sọ̀rọ̀. no worry go deal with am ṣe ní àlá. okay what about the manner manner bàtà tó ń jáde látòkè tó ń jáde ojú o. ṣebí na me Charles leave am no worry how much be our allowance. make I no worry. èlò la la wí how much be our allowance na if you don pay landlord see gbogbo àwọn ọmọ tó wò yẹn àwọn ọmọ tó wò yẹn tó pa ẹ̀ tó dúdú yẹn we go use ó yẹ nà. make I no worry. to me I like the house. jẹ́ àlọ́ èmi àlọ́ gba àmàjọ pín mo go into go. You don't accept that. Now you go enjoy the house. At times you see the landlord all those things you won't tell her go wetin dey happen for the compound. Okay. But me I dey think something. Maybe you go drop money for interest. Maybe I go sit down. I love that. Every girl in time I go withdraw half from the ATM. Just so you say you smart and I like the environment everywhere. Agbolewa, agbolewa, oh, agbolewa, agbolewa. Papa. Yes sir. Papa. Yeah, sir. Hey. Why is it so dark that you are coming this time? Yes sir, we went to get some things. Báwo ni? Ilẹ̀ ẹ̀kọ́ abẹ́rẹ́ mo ti fẹ́ sùn tẹ́lẹ̀ àwọn ìyá ìlú ní òun béèrè. Yes sir, èmi àti kejì mi làbá jọ wá but ó actually lọ arrange àwọn nǹkan tá a máa kó sí inú ilé yìí so ìwọ́n ní kémi sáré wá ni wọ́n á fulfill the payment part of the agreement. Ẹ fẹ́ kó sí inú ilé sọ. Èmi náà ń wo fún àwọn kọ́pà yìí o. Yes sir. Yes sir. Owó for the rent sir. Yes sir. Added to fit ti bí àṣìṣe. Ẹ bí àṣì. Yes sir. Ọmọ ilẹ̀ yìí o. Ìta ń sọ nìyẹn. Bí èèyàn bá ní ọmọ inú ilé gbogbo ẹ̀yẹn àgbàyàn sínú ilé o bó bá máa sọ pé ẹ ṣé o Ọlọ́run á tọ́jú ilé yẹn Ọlọ́run á tọ́jú ọ̀nà yín o òwò ọmọ àgbàdo. Nǹkan rèé o jaburata. Ó máa ṣe ó ṣe gan-an. Ọ̀rẹ́ ẹ lọ ra. Yes sir, ó lọ arrange am. Bá a sọ fún pé òkè gbọ́ máa yọjú sí mi o. Yes no problem. Wow ẹ ráyè àyè wà o bára àwọn ọmọ tó dáa ẹ máa gbé wọnú ilé ẹ fẹ́ tó dá mọ́ ó dá mọ́ ayé jẹ́ wọ́n I'll see you again. ó bọ̀ wọ́n dáadáa èmi náà dá mọ́ èèyàn kan wá jẹ mí máa yé sàtún lè yí o sàtún rèé o kárí o. Hello yes ẹ̀wà kí ló tún ṣe màmá ó ti jẹ́ ńgbà bá hello èmi náà ń bọ̀ lọ màá wá tọ̀hún sẹ́ ó ti jẹ́ gbà tí èèyàn bá ti gbowó báyìí tí èèyàn bá gbowó báyìí kankan bẹ́ẹ̀ ìgbà yẹn ní ara màmá òkè ń yá ara màmá òkè ń yá ká mọ̀ bóyá àwọn ta ní kó máa tọ́jú wọn gan ló ń kówó jẹ wọ́n ní màmá sí màmá ń jẹ̀kọ́ àwọn ará bí ìsúnyàn jàre.
ẹ̀yin wo ni mò ń wò yìí ẹ̀yin abánirọ̀ ọmọ ìjọba ẹ mọ̀ káàbọ̀ sórí ètò yìí o kí ẹ bú máa mọ̀mọ́ rí yín ní gbogbo ìgbà tẹ́ ẹ mọ́ ń wá tẹ́ ẹ mọ́ ń lọ gbogbo ìgbà mò ń rí yín o àbí. a wá gba ilé sí Ìbàdàn àti sanwó kí ìlà kan fẹ́ gbà lọ́la. ń gbọ́ ẹ ti sanwó ẹ sì wádìí lọ́wọ́ ọdún àwa báyìí kẹ́ ẹ tó jábọ́ ẹ sanwó sẹ́rí inú ilé yìí ẹ jẹ́ ń san gbogbo tí ń gbé inú ilé yìí agboolé wa rèé o agboolé wa rèé ẹ ti sanwó fún láńlọ́ọ̀dù ẹ wá bí irú àwa báyìí oríṣiríṣi ń bẹ nínú ilé yìí ibẹ̀ láti rí ọmọ oge pupa láàrí dúdú ilé láńlọ́ọ̀dù wa rèé náà kan yìí. Mama, ṣé ẹ ní bí àwọn ọmọ tó ṣan tó wà lókè tó wà ní dáadáa? Kí ni ọmọ tó ń gbọ́? Kí ni tó wá ń wò? Kí ló ń sí ọ́? Kí ni ń sí ọ́? Ọmọge ni wọ́n bá wá síbí. Ibi yìí ọmọge wà ó jẹ́ mọ́ ká wọ́n fún ọ. A wà ní násì, a ní dúdú, a ní pupa. Débì náà bẹ́ẹ̀ nù wọn. Sórí, oríṣiríṣi ni wọ́n máa ń wọ̀. Wọ́n jáde láàárọ̀ wọ́n wọlé lóru. Wọ́n wù ẹ̀. Ó dàbẹ̀, ó dàbẹ̀. Sórí, bàbá má jẹ́ tán o. Ṣé gbogbo àwọn tẹ nínú yìí? Sọ́jà bẹ́ẹ̀ lábẹ́bẹ́ gan gbà nù wọn. Mi sọ àwọn èèyàn lóbìnrin ni mo sọ. Lóbìnrin. Mòró wà nù wọn, ọmọ mi ní jẹ́ bẹ́ẹ̀. Mòró yẹn? Inú compound mi ló ń gbé. Ọmọ mi ní, kí ni ṣe? Mòró yẹn máa fẹ́ ní interest. Dákun yọ̀ ọ́ máa ń gbọ́. Wo. Nífẹ̀ẹ́ wàhálà. Ṣé àlọ́ nìyẹn já lọ gbà àwọn tá a máa gbà lọ́wọ́ láńlọ́ọ̀dù? Kí ni tẹ́ ẹ lọ ń gbà? Mòró yẹn máa láìpẹ́. Ọ̀tọ̀ ni tó bá wà ọ̀tọ̀ ni tó fẹ́. Tí bá lọ́wọ́ rẹ lọ́wọ́ mòró mi, wọ́n fojú rẹ rí èèmọ̀. Ó mọ rí nǹkan, ó mọ̀ lójú aṣẹ́wó ní sọmọ sọ́ọ̀tì ojú ń báyìí ló ń gbé lọ. Tí bá fojú yín rí inú agboolé yìí, ẹ tí mọ nǹkan kan. So, wọ́n wọnú ilé agboolé, wọn ò tí ẹ béèrè kan tó kanlẹ̀ kò wọlé sí ọ̀. Tí bá fojú yín rí. Láyé yín, ẹ dààmú. Ó dárúkọ, mòró. Ó bá ti lọ́wọ́ ẹ̀ sọ́wọ́ àmọ́ ó ti bá dùn. Hello jàre everybody ẹ káàárọ̀ o. Ẹ jọ̀ọ́ mo ní kí n pè yín báyìí láti ṣe àfihàn àwọn tó ṣe join wa láàárọ̀ ní inú ilé yìí. Àwọn méjì ni bẹ́ẹ̀ rí wọn yìí corpers ni wọ́n. Àwọn méjèèjì wọ́n wá bá wa gbé ń bí báyìí. Ẹ jẹ́ nǹkan fi àwọn èèyàn hàn yín bí báyìí. Ṣé ẹ rí ẹni tó wà ń bẹ̀ Debbie ló pẹ́. Ṣẹ̀rẹ́ tó tẹ̀lé Amaka ni ìyàwó tíṣà ni ṣé wàá rẹ̀ tó tẹ̀lé ìyàwó sójà ni o ìyá Moro rè àyè bàbá Moro ni ṣé wàá tún rí ẹni Nancy ni àti Susan and then of course the first lady of the house. Oh, your wife? Yes. Oh, we are pleased to meet you. You're welcome. They were the one watching television and started showing. Oh, the other day. Yeah, just write it. That's good. Thank you, my dear. In flesh and blood at last. Yes, my dear. You're welcome. Lọ́yìn tíátà ń ṣọ́ọ̀ṣì ẹ̀ náà ṣe ń ju bàtà yẹn bọ́ọ̀ máa ṣe ń ṣọ́ọ̀ṣì ẹni last baby of the house Mary baby ó nìyẹn. Yeah, my name is Charles. You can call me Copper Chris. Chris nìyẹn àti Copper ẹ bá ní nǹkan sọ ní. Yes, sir. My name is Debbie. We are the students in this compound. Yes, sir. And we like going out like Kilode. I like party from Ademan Benisi. In case of any party, Emma hesitates not to suffer much. Yes, sir. Hey, my compound, now welcome. You can see this our compound. Now beautiful place, so it's very peaceful. And anything where you see, if you just take them like that, because this is our compound now. Concussion. Anything we see. Ayé ooo. Kí ni problem ẹ? Ọba náà ọ̀pọ̀ tó tẹ́ ń jẹrí àwọn ọjọ́ mẹ́ta yóò kù díẹ̀ ká tó fẹ́ ọ. Ẹgbọ́n ní sùn. Kí ló ń jẹrẹ gan tí àwọn ayé
tó tún gbé ìyá rẹ̀ tó tún fi ṣe àsùn tó jẹ́ tàrùn. Ìkú máa ń fẹ́ irú ìkú wọn nínú ìgbà torí ọ̀rọ̀. Ta ló sọ fún ẹ pé èèyàn kú? Ibi tí mo wà ní ọ̀rẹ́ ni mo ti ń gbá oró táwọn yẹn. tá ń sọ fún ẹ pé ìyá mi wá tó ara ẹ o nígbà ìyá mi tó bá dàgbàdàgbà tó rí ilé gbogbo iná ọ̀lẹ́ máa bá mi lọ àmọ́ kò ń ṣe é sí ìyá mi ò tí kù. Tenant ni is a very good man ẹ kàn rí bẹ́ẹ̀ ni. láyà àwọn táwọn bá gbé nu kán. Tó fẹ́ wù mí yẹn. Eégún. Tó fẹ́ wù mí ni. Sọ́rọ̀ rẹ o mi mo sì máa pa ẹ́ nílé ìgbẹ́ mi mo máa pa ẹ́. Ẹran. Tẹ́lẹ̀ níwọ̀nba ọdún díẹ̀ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tá a ti wá nílé. Tẹ́lẹ̀ mi ni chief tenant. Lẹ́yìn wa làwọn yòókù yìí. Wọ́n bá ọdún bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tá a ti lò ní Ọlọ́run ọ̀pẹ́ ká bàjẹ́ lọ́wọ́ ara wa ni. Àwùjọ ara wa ni. Kò wá ní wù mí kọ́ pé ẹ̀yin covers lè máa jẹ́ kí èmi àti bàbá landlord káwùjọ ara wa. Nítorí pé ohun tí bá ń dunni ní ìpọ̀lọ́rọ̀ ẹni ológun ẹrú kó àjọ ẹ̀jẹ̀ yọ̀kẹ́. Gbogbo iṣẹ́ tẹ́mi ń ṣe tí mo fi ká ọjọ́ àárọ̀ mi ṣe àtọjọ́ ọ̀sán tí mo tún fi ìrọ̀lẹ́ ayé tí mo tán fi ń ṣe lọ́wọ́lọ́wọ́ níbi tẹ́mi ń run sí rèé. Ó ṣe wà ní. Níbí. Olówó orí ìlú kárí. Ṣé lọmọ kan wá rí ìyàwó mi tí ń kọjá lọ lẹ́ẹ̀ máa wo àkẹ́yìnsí rẹ̀ tàbí lẹ́ẹ̀ máa wo ọjọ́ iwájú rẹ̀. Ẹ wo kò dìgbà tí èèyàn bá obìnrin láti pọ̀ kó tó lu mágùn o eríkìríkì mágùn lọ́wọ́. Wọ́n ti ṣe ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni mágùn aláwòjú wà ẹgbẹ́ tẹ̀yìn bá wo àkẹ́yìnsí alákẹ́yìnsí jù ó lè kó mágùn. Ọba Moro, ẹ jẹ́ kí n ké lẹ́sìn ìlú yẹn. Ẹ̀yin kọ́kọ́ àti mú kí ẹgbẹ́ àpò. Orúkọ tèmi ni Magi, the one and only ìlú sọ́jà. Ó jà wòlé gan lẹ́jọ́. Ṣé ẹ̀lọ́ ẹgbọ́ tiẹ̀? Ṣé ti bá gbé entrance máa kọ́? Ẹ̀rọ military. No waiting, no stopping. No smoking. Ó ti dá báwọn. Ẹ wo kọ̀pí àbí kí náà ń pè yín. Èmi ó sọ fún yín o. Èyí ó ń dáadáa ara mi o. Ẹ mọ́ dédi omi mi. Ẹ sì mọ́ dédi pọ́ọ̀tù ọbẹ̀ mi. Sáré kọlọ́bà mi ti fi ń wẹ̀. Bẹ́ẹ̀ fọwọ́ kàn sọ́kọ̀lọ́ yóò gbé yín. Thank you everybody. You can see the different people that you have in this country. Miss Green. Right, so you have to enjoy that. Concussion is that. Now, ṣe gan fún tí mo ní kí n pa yín sọ ni. Thank you very much. Ẹ ṣe o. Lórí àwọn mi tó gbá ò tí gba àwọn yàgbẹ́ o. Kò sí gbà tí mi tó ẹ̀ tí àárín pàdé ara nínú àjà rẹ̀. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Àwọn fámìlì ẹ ló máa bá ẹ lájà ẹ. Ẹsẹ̀ ń wo bàbá láńlọ́ọ̀dù. No. This man, did you tell him that mommy is sick? No. You see, Egun is that kind of a person. When he hears something, he doubles it. Even coming in here, to come and say, Can you imagine? People here. You have mad people here. That is how you have mad people here. That is what it is. In every compound, there are people like that. Agbolewa, Agbolewa, oh, Agbolewa, Agbolewa.
Confirm. Can you see this? I'm Debbie. Yeah. Oh, baby. Oh, baby, you look so delicious. Thank you. Hey! Baby! Oh! Baby, you look like shawarma. My name is Tolani. Tolani, small but mighty. Tolani, baby. Oh, And you? I'm Nancy. Bororo, Nancy. Sorry, èmi ni mo ró. Ìyá mi ni ìyá mo ró. Bàbá mi ló ń pè ní bàbá mo ró. Ìyá mo ró? Bẹ́ẹ̀ni. By the time we start to be in a collaboration together, we'll be Moro together. Oh yes! Morosi, baby. You got it. Morosi, baby. You got it. Morosi, Ojo Jansi. You see, you guys, let me introduce myself. My name is Charles. Charles. They call me Charles, the Umacologist. Umacologist. Yeah. Hey. I'm from the University of Iran. That's why I'm a psychologist. Yeah. And you guys? Yes, we stay here. We are students. Yeah. Huh? Yes. Teacher Chika, kí ló dé tẹ́ ṣe gbálẹ̀ láàárọ̀ ìkẹ́ tó jáde? In other words? Rí lẹ́yìn ni mo ní kí ló dé tẹ́ ṣe gbá? Well, I can see you are not in the same equilibrium. Please, can you tell me what you said? Okay, Mr. Chika. Please, teacher. Okay, teacher Chika. Yes, now, the only graduate that is gainfully employed. Oh, congratulations. This morning I found a compound very dirty. It's always like that. Very, very dirty. To me, it was really annoying. So I had to go to the main apartment, landlord's apartment, and I reported. I didn't meet the landlord at home. So I met her and I reported to her. She promised to communicate with the landlord. Young man, you are going zigzag. Please, can you hit the nail at the head? Okay, the point is that the landlord said it is your turn to clean the compound, and it's obvious that you have defaulted. Oh, he said so. Yes. Okay, now let me put it through because I can see you are marrying into the world. Last week, if I'm not mistaken, quote me right, it was supposed to be the turn of Lambebe or Lambebe, whatever it's called. And from my indications, he did not. So how can I, Chika Dibia Romanus, the only graduate that is gainfully employed, do mine? No, that isn't justice.